Only Jesus TV. Oku Tabi Aaye Tani Olohun. Ẹ wo àwọn ọlọ́pàá Sharia tó wá láti Ilorin nítorí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé ẹ wò wọ́n ti jẹ̀bi o. Wọ́n jẹ̀bi gbogbo ẹbí Tani Olohun. Wọ́n jẹ̀bi gbogbo àwọn oníṣẹ̀ṣe. Wọ́n jẹ̀bi gbogbo àwọn ọmọ Ìbàdàn. Máa ní kí ni mo rí tí mo fi sọ bẹ́ẹ̀, ẹ máa wá wo àwọn fọ́nrán yìí báyìí sìn. Kódà gan pàápàá gan àwọn àáfàá kan tó ní ìbẹ̀rù Ọlọ́run wọ́n jáde sọ̀rọ̀ yìí, wọ́n sọ tinú wọn o. Yóò yà yín lẹ́nu pé ẹ tún máa bi ara yín pé ṣé àáfàá dẹ̀lẹ́ ni lóòótọ́ ni àbí ó kàn dọ́gbọ́n ṣe bí àáfàá ni, torí ohun tó jáde lẹ́nu àáfàá yẹn lórí ìgbésẹ̀ tí wọ́n gbé láti Ìlọrin. Bákan náà alájà Mariam Balógun àwọn náà jáde o, àǹtí Yínká TNT àwọn náà jáde, Saheed Ere àwọn náà jáde. Ṣẹ́rí àwọn ọlọ́pàá Sharia láti Ìlọrin wọ́n ti wà nù wàhálà ńlá báyìí. Torí Tani Olohun àti ẹbí àtàwọn oníṣẹ̀ṣe kọ̀ọ̀kan wọ́n tún gba ọ̀dọ̀ Olúbàdàn lọ o. Wọ́n dẹ̀ ti rojọ́ fún gbogbo aráyé ohun tó ṣẹlẹ̀ gan. Bí àwọn ọlọ́pàá Sharia wọ́n ṣe fẹ́ wẹ̀ àwẹ̀mọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ̀wò wọn á múra gidi o. Ẹ jẹ́ fọ́nrán ìsílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ó. Ẹ ṣáà wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ farabalẹ̀ wò ó láwò gbádùn gidi gan, torí pé ẹ̀yin náà máa dá sí ní comment section. Ẹ bá mi share o, ẹ jẹ́ kó lọ viral gan o. Yorùbá sọ pé a kì í gbélé káfa parọ́ káfọ ọ̀run. Ẹ wò ó, kì í ṣe bí Tani Olohun ó gbénulé lánàá, ó fa parọ́, ó fọrùn ṣẹ́, ó tún fẹsẹ̀ ṣẹ́. Ẹ wò, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù, ó yá lókè lọ́hùn. Your mouth. Drop what? Kidnapper ni wọ́n gbáyé. Kidnapper ni wọ́n pẹ̀lú àwọn ọlọ́pàá. Kidnapper ni wọ́n kidnapper. Láyé. Ẹ ọlọ́pàá sẹ́. Láyé kidnapper ni wọ́n wọ́n ọlọ́pàá o. Gbogbo ayé wọn wọ́n. Ọlọ́pàá ni pẹ̀lú àwọn kidnapper ni wọ́n ti fẹ́ pariwo ọjọ́. Àwọn bandits ni o. Àwọn bandits ni o. Àwọn bandits ni o. Wọ́n ti fẹ́ pariwo lọ́wọ́. Wọ́n ti fẹ́ pariwo lọ́wọ́. Ọlọ́pàá ni pẹ̀lú àwọn. Ọlọ́pàá o. Bandits ni wọ́n ti fẹ́ pa o. Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ olóyin ká TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ CP of Oyo State, current Commissioner of Police Oyo State, Abimbola, Mr. OCP Abimbola Ayodeji Olugbenga, ẹ bá mi tag wọn sí fídíò yìí. CP Abimbola Ayodeji Olugbenga, Commissioner of Police Oyo State, ẹ bá mi tag wọn sínú fídíò yìí. Mo lérò pé gbogbo yín rí picture àti fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ihun tí mo ṣe ní kẹ́ bá mi tag wọn ni wípé mo sọ fún yín pé gbogbo ìgbà ní ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ máa ń bà wá nínú jẹ́, pàápàá wa tàwa ní dáṣọ àtàdẹ̀mọ́ bí nǹkan ṣe ń ràn níbí báyìí. Nítorí tí mo ṣe wá ní kẹ́ bá mi tag Commissioner of Police Oyo State ni wípé ṣé bí wọ́n ṣe train àwọn ọlọ́pàá wọn lélẹ̀, torí mo rántí nígbà kan táwọn kan bọ́ síta tí wọ́n lọ fún sport check, tí wọ́n wo àwọn tí wọ́n mú bọ̀bọ̀ kan tó tẹ̀ lóòní àní àtọ́ ní pé kí ló dé tí ò fi dé belt tó ní wọ slippers ní duty nkankan. Ṣé bí wọ́n ṣe train àwọn èèyàn wọn tó bá fẹ́ lọ make arrest lélẹ̀? Ṣé ọlọ́pàá làwọn eléyìí àbí bandit àbí terrorist? Ṣé ọlọ́pàá làwọn eléyìí àbí tout? Torí pé mo rántí pé wọ́n sọ wípé àwọn èèyàn ẹnìkan kò gbọdọ̀ máa gbé mọ́tò lọ láì ní plate number or something. Mo gbọ́ngbà tí àwọn ọlọ́pàá yẹn tí wọ́n sọ. Now ṣé bí wọ́n ṣe train àwọn èèyàn, torí níbi tó bá fẹ́ lọ arrest èèyàn, ọ̀rọ̀ tí ọlọ́pàá máa bẹ́ẹ̀ sọ gan fúnra rẹ̀ ló máa bọ́lẹ̀ ló máa tẹ̀lé wọn lọ. Tó bá kọ́kọ́ débẹ̀ wàá kọ́kọ́ fi warrant of arrest ẹ̀ wàá fi wọ̀n, wàá dẹ̀ introduce ara ẹ̀ with your ID card. Ìmúra ẹ̀ máa carry command, máa carry respect. Ṣé wọ́n ṣe train àwọn ọlọ́pàá wọn láti appear tacky, dirty, unkempt, tó wọ slippers, tó rí jákujáku, tí wọ́n ṣe sọ pé àwọn ọlọ́pàá ó ṣe ní láàánú pé àwọn ọlọ́pàá gan ò ṣe risk assessment. Ẹ wo bí wọ́n ṣe gbé bọ̀ dání, ẹ wo bí àwọn ọlọ́pàá ṣe ń bá ẹni tí wọ́n fẹ́ lọ arrest jà. Wọ́n mú obìnrin, wọ́n ń lu obìnrin, wọ́n ń lu ọkọ ẹ̀. Ẹjọ́ ta ni wọ́n abuse? Because níbí báyìí mo ń rí abuse, mo ń rí physical abuse, emotional abuse. Níbí báyìí mo ń rí bí wọ́n ṣe ń ṣe, bí àwọn ọlọ́pàá yìí ṣe ń kárí bó ṣe ń abuse ẹni tí wọ́n ní wọ́n fẹ́ lọ arrest. Eléyìí ò ṣe arrest mọ́, wọ́n lọ terrorize ẹ̀ mọ́lé, wọ́n lọ harass ẹ̀, wọ́n lọ assault ẹ̀. Tó bá jẹ́ wípé ìlú tó lọ́ba tó níjòyè ni, by now ó yẹ kí wọ́n ti invite àwọn ọlọ́pàá yẹn kó ti wà behind bar, because wọ́n ti sọ professionalism nù. Àmọ́ mo fẹ́ kẹ́yìn èèyàn béèrè, ṣé ọlọ́pàá làwọn eléyìí àbí terrorist làwọn eléyìí? Ṣé ọlọ́pàá làwọn eléyìí àbí kidnapper? Ṣé gbọ́mọgbọ́mọ kọ́ làwọn eléyìí?
ìbọn tí wọ́n gbé dání níbo ni wọ́n ti rí? Nítorí pé a trained military personnel, a trained police officer kò gbúdọ̀ gbébọn dání báyìí kó dẹ̀ máa ṣeré gélé pẹ̀lú civilian. Kò gbúdọ̀ gbé ìbọn dání báyìí kó máa jà tó débi pé ìbọn yẹn wà lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ máa fi bá ẹni tó fẹ́ lọ arrest jà tó dẹ̀ ń pora mọ́lẹ̀ tó look dirty. Ẹ wo bí wọ́n ṣe rí ẹ. Anybody ló lè gbé aṣọ sọ́rùn lọ́dẹ̀ lè kó police síwájú ẹ̀ kan wá arrest èèyàn tó bá jẹ́ ẹ̀yin ni gẹ́gẹ́ bí commissioner of police tó bá jẹ́ ẹ̀yin ni sir, with due respect, ìjẹ́ èèyàn kan ẹ̀lẹ́ tó bá jẹ́ ẹ̀yin ni ẹ wà nínú iṣẹ́ ẹ̀ tó fẹ́ lọ mú ìjẹ́ lè tẹ̀lé irú àwọn èèyàn báyìí because wọn yàtọ̀ sí tout, wọn yàtọ̀ sí disgrace náà jẹ́ fún Nàìjíríà, disgrace náà jẹ́ fún profession yẹn, disgrace náà jẹ́ fún yín sir commissioner of police. Wọ́n tẹ ojú yín mọ́lẹ̀, wọ́n belittle post yín, wọ́n belittle profession yín, wọ́n ní pé wọ́n jẹ́ ká mọ̀ pé kò sí profession tó bá jẹ́ ọlọ́pàá ni wọ́n o. Èmi ò mọ nǹkan tó, I'm not interested in nǹkan tí ẹnìkan tó fẹ́ lọ mú commit or anything. I'm interested in attitude wọn, conduct wọn. Mo wà interested in bọ́n ṣe presentation wọn. Mo wà interested in professionalism wọn. Mo wà interested in courage wọn. Mo wà interested in bọ́n ṣe gbogbo ìwà tí wọ́n ṣe níbẹ̀ yẹn wípé commissioner of police CP Ayodeji Abimbola Olugbenga, ẹ̀yin ni wọ́n, àwọn people tó bá jẹ́ ọlọ́pàá ni wọ́n, they are just disgrace. Disgrace náà jẹ́ fún profession yẹn honestly, because mi ò tí ì rí níbi ìbàyí tọ́lọ́pàá bá wá mú ẹ tó bá jẹ́ kó ń ṣe drug wọ́n ti máa ṣọ́ ẹ tipẹ́, tó bá wá mú ẹ tó wọ́n máa sọ fún ẹ pẹ̀lú ẹnu ọ̀nà tó bá ṣílẹ̀kùn wọ́n máa sọ pé àwọn ní warrant, tó bá ṣílẹ̀kùn wọ́n á break ìwọlé, wọ́n máa mobilize ara wọn. Tí ẹ bá fẹ́ lọ múyàn téèyàn yẹn bá resist àbó refuse arrest, nǹkan tí mo fi pé profession yìí ni kẹ́ ṣe ni pé kẹ́ lọ remobilize. Ẹ wo bí mi ò tí ì gbà pé ọlọ́pàá tó bá jẹ́ pé ọlọ́pàá ni ìbànújẹ́ làwọn eléyìí jẹ́, àwọn eléyìí ò fit láti gbé ìbọn, àwọn eléyìí ò fit láti jẹ́ ọlọ́pàá, tout làwọn eléyìí kan fi ọlọ́pàá tẹ́ bá wádìí àwọn eléyìí dáadáa wọ́n máa jalè lóru torí pé ìwà presentation wọn kò yàtọ̀ sí presentation jàgùdà, kò yàtọ̀ sí presentation ritualist, kò yàtọ̀ sí presentation bandit, kò yàtọ̀ sí presentation àwọn tó ń fi ìbọn háyà fún àwọn tó wọ́n ń jalè. Ní Amẹ́ríkà kò tí ì lè ju 2 weeks lọ, ọlọ́pàá fẹ́ make arrest láì tó gbé ẹsẹ̀ sí kínní lọ́rùn, wọ́n protest káàkiri, protest yẹn ṣì ń lọ l'Amẹ́ríkà. Ẹ wo bí àwọn tó pera wọn ní ọlọ́pàá bọ́n ṣe look dirty, ẹ wo bọ́n ṣe look tacky, ẹ wo bọ́n ṣe look unkempt, ẹ wo bí wọ́n ṣe mi ò súnmọ́ wọn bọ̀ wọ́n rùn jáde láti inú fídíò. Ẹ wo bí wọ́n ṣe handle ẹni tí wọ́n fẹ́ lọ, bọ́n ṣe subject ara wọn, bọ́n ṣe belittle ara wọn, wọ́n wá ń gbé wọ́n bá jàjàkadì, wọ́n ń pora mọ́lẹ̀, wọn ò tún ní respect for obìnrin, wọ́n tún face obìnrin, wọn ò ní respect pé ibi táwọn ti ń ṣe kíní yẹn àwọn ọmọdé wà ń bẹ̀, wọn ò think about the trauma táwọn àwọn èèyàn máa face táwọn bá lọ tán, the PTSD, wọn ò think about it, wọn ò think about wípé ìbọn táwọn gbé dání anything ló lè ṣẹlẹ̀, kò sí risk assessment, kò sí safety and security measure. Àwọn eléyìí ò yẹ fún ọlọ́pàá, tout làwọn eléyìí, ẹ kó wọn lọ sí garage tó bá jẹ́ ọlọ́pàá ni wọ́n jẹ́ kí wọ́n lọ máa pe mushi olóòṣà ní the boss. They are not trained, they seem not to be educated. Wọn ò tiẹ̀ work, in fact they are just a total disgrace to your profession sir. CP Abimbola Olugbenga, tí irú nǹkan báyìí bá fẹ́ lọ ṣẹlẹ̀ gan níbi tẹ́ ẹ bá ti ń bọ̀, tẹ́ bá ń bọ̀ láti bóyá Kwara ni o bóyá Ondo ni o, ẹ kọ́kọ́ lọ sí station very close láti mú àwọn èèyàn mọ́ ọ̀tá ní bẹ́ẹ̀ ìwé tẹ́ wá ṣe yìí, mo fi ìwé pé wọ́n wá kárí ìwà burúkú wọn out ni. Àwa èèyàn pàápàá wa ta wà ní diaspora tí mo jẹ́ kan nu wọn sà, à ń dúró ká bá fẹ́ mọ̀ bóyá ọlọ́pàá làwọn tó lọ arrest ta lọ́lọ́run yẹn àbí they are just àbí just random people ibi tó ti rí ìbọn ibi wọn attach wọn mọ́ àwọn èèyàn wà interested, otherwise màá bá yín gbé síbi tẹ́ ẹ fẹ́ kó dé. Èmi ò mọ nǹkan tẹ́ anybody ṣe o, I'm not interested in the offense, I'm interested in the presentation, I'm interested in the office, I'm interested in the profession, I'm interested in professionalism, I'm interested in the conduct. Mi ò ní interest nínú nǹkan tí bóyá reason tó fi wá arrest òkè nìkan, bẹ́ẹ̀ mo mọ̀ pé tó bá jẹ́ criminal offence ni èèyàn máa expect pé wọ́n máa pọ̀ wá bóyá ẹni tó commit crime, ẹni tó pààyàn, ẹni tó commit murder, ẹni tó ṣe mo mọ̀ pé ó yẹ kán pọ̀, but tó bá jẹ́ pé civil case or anything, even anything téèyàn ò bá ṣe, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, báwo ni àwọn tó pera wọn lọ́lọ́pàá ṣe ń present ara wọn bíi idiot, bíi olóorun, bíi agbépò báyìí, tí CP dẹ̀ wà nílùú, tí IG wà ní country, tí àwọn ọ̀gálọ́gá wà níbì kan, àwọn ilé disgrace náà jẹ́ fún police. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa wá nǹkan ṣe sí. Àwa tá wà ní diaspora ojú wa ò lè gbà, à ń rí bí ọlọ́pàá tó bá rí wọn nígboro níbí báyìí, orí adé máa wú bẹ́ẹ̀ ni pé kò jọyàn ọlọ́pàá. Criminal, àwọn ilé appear like criminal, wọn ò jọ ọlọ́pàá rárá sà. CP ẹni tó bá mọ CP Olugbenga Abimbola Ayodeji tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yìí with due respect sir, ẹ bá wa get to the bottom of this matter, because eléyìí is not acceptable, kò wá appropriate.
it's not appropriate at all tó bá jẹ́ ọlọ́pàá làwọn people yìí bó ṣe present bó ṣe dirty báyìí bó ṣe ń rùn báyìí láti inú fídíò bó ṣe conduct ara wọn báyìí àwọn ilé they are dangerous to the society, dangerous to the profession, dangerous to Nigeria, dangerous to the citizen of Nigeria. ẹ bá wa nǹkan ṣe sí. ẹ máa wo nǹkan tó ń ṣe báyẹn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́pàá tán ní kó máa dáàbò bòlú ọlọ́pàá lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọkọ̀ tí ó kàn yín ọkọ̀ tí ó yẹ kẹ́ ẹ dá sí ọ̀gá kan dẹ̀ wá ń bí kan kó dẹ̀ sọ pé kán lọ máa gbé jíyàn gbé wá lánàá state lórúkọ òun lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ẹ wá support àwọn Fúlàní US ọmọ tó bọ̀bọ̀ tó ń pè ní US máa mú yẹn Fúlàní ni ìkejì ẹ̀ náà Fúlàní ni àwọn Fúlàní náà operate tó ń fi Islam operate legally ní Nàìjíríà so bad ẹ fẹ́ dá wàhálà lẹ̀ sílẹ̀ nìbàdàn ẹ fẹ́ dá wàhálà lẹ̀ sílẹ̀ nǹkan tó jẹ́ pé ń ṣe yìí ó lè jẹ́ kí Ìlọrin àti Ìbàdàn kógun jara wọn mẹ́wàá àwọn ọmọ wa tó wà nílọrin bẹ̀ yẹn àwa náà máa support o wo Islam kò jẹ́ handbag lásán ni tàbá gbé tọwọ́ bá ru wa máa jù yá ẹ̀ sílẹ̀ à ń ṣe mùsùlùmí bíbá ọmọ Yorùbá ni wá o ọmọ Yorùbá ni báyìí lẹ ṣe máa ẹ̀dẹ̀ track èèyàn wá láti Ìlọrin ẹ̀dẹ̀ fún wa jí gbé nìbàdàn wọ́n dẹ̀ kidnap èèyàn ní Kwara ẹ̀yin ọlọ́pàá bẹ̀ yẹn useless nìyí gbogbo ẹ̀yin ọlọ́pàá àtọ̀gá tó ní kẹ́ wá mú yàn bí olórí burúkú ni gbogbo yín ẹ̀dẹ̀ fi Kwara sílẹ̀ níbi tó ti ń jíyàn gbé wọ́n jọba kan gbé láìpẹ́ yìí o olórí burúkú ọ̀gá tó ní kó wá kidnap èèyàn bí báyìí kó sọ̀rọ̀ sí kò ṣe kankan ó dẹ̀ wà láyé bí aláìsí ìwọ tó pàṣẹ kó wá kidnap Tani Olohun àtiwájú iṣẹ́ àtẹ̀yẹ ò ní jèrè kankan nídìí iṣẹ́ bó ṣe wá ló ṣe máa lọ àṣẹ olórí burúkú lẹ́yìn pípù ìṣá ó rọrùn fún yín láti wá kidnap èèyàn níbàdàn bọ̀ kó rọrùn fún yín láti dá sọ̀rọ̀ Kwara ẹnu ọjọ́ mẹ́ta yìí people are complaining police up and down èèyàn ẹlẹ́ran ara bíi titi wa ni wọ́n tán bá misbehave a máa correct wọn ni wà wá dákẹ́ àrí àṣẹ bí ẹni tí ò rí at the end of it ẹ wá useless débi pé ọ̀rọ̀ ẹ̀sìn lókùn tó fẹ́ máa bá deal kí ló kọ ọlọ́pàá pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Saudi Arabia lẹ ti ń ṣe ọlọ́pàá ni wọ́n lọ́lọ́pàá Saudi Arabia ń bẹ̀ yẹn tán rí gbogbo nǹkan tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì àwọn yẹn ti jẹ wọ́n ti yó ẹ̀yin lébi ń pa wọ́n rán yín ẹ wá fẹ́ máa họ́ ti ara yín sí black o níbi tẹ́ dìdìrín dé black to black wèrè ọlọ́pàá tó ní kọ́ lọ arrest èèyàn yín tó bá dé Saudi Arabia kò wà recognize o ayé yín ti bàjẹ́ ẹ wá wo black sí black ọ̀nà owó gan lẹ́gbà sí Fúlàní fi wà rìn wa ní Nàìjíríà náà wà sóbi alápè Haúsá Yorùbá and Igbo tí bá ń ṣe jẹkújẹ táwọn Fúlàní fi wọ̀ they are hiding everywhere màá wá fi opportunity kọlù Òṣogbo ìlú Òṣogbo ẹjọ́ ẹ notice ọ̀rọ̀ yìí pẹ̀lú gbogbo ẹ̀yin babaláwo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà nílùú Òṣogbo àwọn wo ni wọ́n wà ní under Òṣogbo torí ọmọ ìyá Òṣogbo tó máa ń post àbúrò ẹ̀ arúgbá gbogbo ojoojúmọ́ ló máa ń post Allah ṣé Muslimu ṣé ìṣe pé àwọn Muslimu Fúlàní ṣé ìṣe pé wọ́n ti cross over Òṣogbo yẹn because a tún notice kankan náà níbi Ọ̀ṣun Òṣogbo yẹn àwọn tó ń gbabẹ̀ kọjá Muslimu ló pọ̀ jù ń bẹ̀ tó ń lọ nínú ó dà pé Muslimu ti ń wọnú bẹ̀ yẹn díẹ̀díẹ̀ kò dẹ̀ ń jọ̀rọ̀ 20 years project náà ń ṣe ń bẹ̀ yẹn o tó bá yá ń sìn wọ́n máa sọ fún yín pé àwọn ò kí ń ṣe àlejò pónílé ni wọ́n ẹ̀yin wo lẹ gbà wọ́n síbẹ̀ àbí ojú ọ̀nà Òṣogbo yẹn ṣó já síta ṣó já síbòmíì ni because tó bá já síbòmíì kì í ṣe ẹsẹ̀ tó fi ń rìn yẹn kọ́ ló yẹ kó máa fi rìn o ẹ̀yin tẹ́ ń parọ́ pé mùsùlùmí ni yín iṣẹ́ lè jíwèé lè bàbá yín ní Saudi Arabia ìyálàjà bàbá ńlákú bàbá yín ló kọ Kùránì ní iṣẹ́ mọ́mọ́ ṣe kọ́ ni ẹ̀yin ò lè wọ bí ayé ẹ má dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn nílùú gbogbo bí tẹ́ kò sí country tí Islam wà tómi bẹ̀ sùn ọ̀ omi burúkú náà fi bro ti yín up wàhálà ìdààmú kẹ máa fojú pààyàn rẹ kẹ máa fojú dìyàn kẹ máa wọra yín bí ìgbà tó kẹ́yìn nìkan lẹ́wà important ẹ ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn o èmi ń bá yín dá sí always tó bá kàn ti fẹ́ di gbàgbó sí mo máa ń dá sí mi ò kò sí ọ̀tọ́ kàn mí pẹ̀lú gbogbo yẹn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn o àwa ọmọ Muhammadu àmọ́ aláàrí ń bí o yóò bá ní wá o ẹ dẹ̀ lè fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí ẹ bá wọ́n fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí ẹ kọ́kọ́ lọ gba ìwé ìgbélù ní Saudi Arabia kárí yín náà ẹ̀yẹ́ ẹranko wọ̀nyí. ẹnìkan ṣe fídíò kan sí mi ní ọ̀sán yìí ní àárọ̀ nípa fídíò Ta Lọ́lọ́hun nígbà tí wọ́n fẹ́ lọ arrest ẹ̀ mo tún wá padà rí fídíò tí wọ́n kọ́ ṣe ẹ̀ sí mi yìí mo lọ wò ó mo rí ngbà tí àwọn ọlọ́pàá tá fẹ́ gbé tẹ́nìkan fi mọ́tò búlọ̀kì ojú ọ̀nà náà mo tún wá rí fídíò míì tẹ́nìkan ṣe mo rí pé mùsùlùmí lonítọ̀hún tí wọ́n ṣe flyer yẹn ni mo gbé sókè yìí lérí ọ̀rọ̀ Ta Lọ́lọ́hun àti Chief Sunday Igboho náà wọ́n wá kọ sínú fídíò yẹn wípé mi ò sure pé Chief Sunday Igboho lè sin tẹ́ ń sọ yìí torí pé ẹni tí mo jẹ́rìí ẹni tí mo trust oní Chief Adéyẹmọ Igboho sá àwọn kan reply message àwọn kan reply comment mi yẹ mo wá try láti ṣe àwọn findings kọ̀ọ̀kan láti bá àwọn èèyàn kọ̀ọ̀kan sọ̀rọ̀ láti Ìbàdàn
tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn èrò ẹkùn nínú àwọn ọmọ Chief Sunday Igboho. Náà kí ni mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí ni wípé lérí ọ̀rọ̀ Ta Lọ́lọ́hun àti mùsùlùmí àti Adéyẹmọ Ìgbòhòsà. Lọ́dọ̀ tèmi àti àwọn ìbéèrè kan tí mo béèrè lọ́wọ́ àwọn kan, ohun tí Chief Sunday Igboho ṣe sọ́dà àbí ọ̀dà. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí kó kan onílé, kó kan àlejò, kó kan mùsùlùmí, kó kan ẹni tí ì ṣe mùsùlùmí, kó kan oníṣẹ̀ṣe. Ẹ bá mi share fídíò yìí dáadáa. Ṣé ohun tí Chief Sunday Igboho ṣe dáa àbí ọ̀dà? Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòhòsà. Ọmọ ìyá mi, ohun tí Chief Sunday Igboho ṣe ọ̀dà lọ́dọ̀ tèmi. Pẹ̀lú àlàyé ohun tí Adéyẹmọ Ìgbòhòsà bàbá Dami tó ṣe ọ̀dà lọ́dọ̀ tèmi pẹ̀lú àlàyé tẹ́tí kó gbọ́ mi dáadáa. Ìdí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin ọlọ́pàá tẹ́ wá láti Kwara State allegedly ni o, wọ́n sọ pé ẹ̀yin gangan lẹ́rìnrìn ìdọ̀tí wá sílùú Ìbàdàn. Ẹ̀yin lẹ́rìnrìn ìdọ̀tí wá sílùú Ìbàdàn. Kí ló dé tẹ́ fẹ́ lọ gbéyàn láti yànyà lọrin nìbàdàn tẹ́ wọ uniform? Tí ò tó bá délẹ̀ ẹja bára wa sọ. Kí ló dé tẹ́ fẹ́ lọ gbéyàn ní yànyà Ìbàdàn láti lọrin tẹ́ wọṣọ uniform? Ẹ jẹ̀bi. Gbogbo orúkọ tó wulẹ̀ kí wọ́n pè yín ń lẹ̀ ń jẹ́ o. Tí wọ́n bá pè yín ní kidnapper lójú ẹsẹ̀ níbẹ̀ yẹ kidnapper ni yín. Tí wọ́n bá pè yín ní ayakila níbẹ̀ yẹ ayakila ni yín. What is your identification? Not only ID card. Your uniform is among your identification. Ẹ wọ uniform láti yànyà lọrin. Ó wà ridiculous. Kò bójúmu. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, lérí ọ̀rọ̀ Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòhòsà. Kò sí tó jẹ́ kí olóyè Sunday Igboho lọ síbẹ̀ yẹn ni wípé bí àwọn pípò yìí ṣe wọ àdúgbò Ta Lọ́lọ́hun, gbogbo àwọn ará àdúgbò lóòótọ́ a mọ̀ wípé wọ́n mọ̀ pé wọ́n wà nílọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń fi implicate ẹ̀yàn ọlọ́pàá ni pé ayakila ní kidnapper ní ará àdúgbò ní láti pe Chief Sunday Igboho. Ìgbà tí Igboho débẹ̀ ó rí i pé àwọn ọlọ́pàá ni wọ́n. Fine, ẹ mà pọ́ yẹ kó fi wọ́n lẹ̀ kán máa gbé Ta Lọ́lọ́hun lọ, ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀. Ó yẹ kí Adéyẹmọ Ìgbòhòsà kó fi wọ́n lẹ̀ kán máa gbé Ta Lọ́lọ́hun lọ, ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀. Kí ni ìdí tí ò fi lè rí bẹ́ẹ̀ ni wípé gbogbo ojú ọ̀nà tó wọ ibẹ̀ yẹ ó ní àwọn ọmọ àdúgbò ti block. Gbogbo ojú ọ̀nà tó wọ àdúgbò Ta Lọ́lọ́hun gbogbo ẹ̀ làwọn area boys ti block yányá. Tí olóyè Sunday Igboho bá sọ pé ká máa gbé Ta Lọ́lọ́hun lọ lójú ẹsẹ̀, yóò dogun, yóò dìjà, yóò di wàhálà, yóò di fìtínà. Yóò di pé àwọn ọmọ mùsùlùmí ó ní wọ́n dá ogun lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ẹ má jẹ́ ń tàn yín, wọ́n dẹ̀ ṣe àwọn ọlọ́pàá yẹn léṣe torí pé ọlọ́pàá yìí ò ní fẹ́ yìnbọn sí àwọn innocent. Kò sí tó lè jẹ́ kí peace ó rèé níbẹ̀ yẹn láàárọ̀ yìí kọjá kí Chief Sunday Igboho sọ wípé ẹ já ọmọ yìí sílẹ̀ ẹ máa lọ. Bí wọ́n ṣe já ọmọ yẹn sílẹ̀, a máa pé kò sẹ́yìn pé olóyè Sunday Igboho dá sí i. Ṣùgbọ́n ẹ gbọ́ o, olóyè Sunday Igboho sọ wípé dandan kí ọlọ́pàá ó drop Ta Lọ́lọ́hun tí wọ́n bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ nítorí pé kí wàhálà má bàa ṣẹlẹ̀ ni o. Ẹ gbọ́ o, bìkọ́ tíjà yìí bá ṣẹlẹ̀ tán gbogbo tí ń jẹ́ àwọn ọmọ ilẹ̀ Ìbàdàn àbí àwọn tí wọ́n jẹ́ followers Ta Lọ́lọ́hun wọ́n máa gbógun ti ará Ìlọrin. Bọ́dẹ̀ kí àwọn mo kí ẹni tí wọ́n pè tó jẹ́ ọ̀gá ọlọ́pàá yẹ tó ní ó pé okay kí wọ́n fi Ta Lọ́lọ́hun sílẹ̀. Mo fún yín ní kudos. You are a man with intelligence. Ẹ wá gbọ́ Chief olóyè Sunday Igboho ẹ gbọ́ mi o. Tó bá yẹ pé ẹ láǹfààní àti lè bá Ta Lọ́lọ́hun sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ àbí gẹ́gẹ́ bí àbúrò, ẹ pè Ta Lọ́lọ́hun síbi títí gbọ́rọ̀. Ẹni kó yí content yẹ padà. Nǹkan pọ̀ nílẹ̀ tí Ta Lọ́lọ́hun lè ṣe. Nǹkan pọ̀ nílẹ̀ tí Ta Lọ́lọ́hun lè promote. Kó má bú Islam mọ́. Kó má bú àwọn àgbààgbà tí wọ́n jẹ́ àgbà nínú mùsùlùmí mọ́. Tí Ta Lọ́lọ́hun bá ti step down lérí pé kó má bú àwọn àfáà àgbà nílẹ̀ Yorùbá, Ta Lọ́lọ́hun ò ní issue mọ́. Tí Ta Lọ́lọ́hun bá ti step down lérí pé kó má intimidate Islam, Ta Lọ́lọ́hun ò ní issue mọ́. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ bá rí ẹni tí ń yàkàyàkà nǹkan yín, tẹ́ bá rí ẹni tí ń yẹ̀yẹ́ ìṣẹ̀ṣe yín tó lọ dantí ọ̀yẹ́ kó dà lérí ògùn yín, ẹ mú jáde kí wọ́n arrest ẹ. Everybody have right to protect your religions. Ẹ gbọ́ mi yé, mi ò ní fẹ́ sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ẹlẹ́sìn mọ́. Ohun tí mo fẹ́ rán pọ̀ nínú ayé. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe náà, ẹ dákun ẹ bá ní fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe o. Ọlọ́run ọba mi ò ní fi wá sílẹ̀. Bàbá àgbà Chief Sunday Igboho Adéyẹmọ mo tún advice ilẹ̀ kan sí. Bàbá àgbà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ẹ bá ní bá Ta Lọ́lọ́hun sọ̀rọ̀. Kó tún tí ń ṣe kó tún ṣe.
kó yé bú àwọn àgbàlagbà má, kó yé bú àwọn àfa àgbà má. Ọmọ èké ni ta lọ́lọ́run, ta lọ́lọ́run kò tó ọmọ àfa àgbà mi. Ṣé Sunday Igboho, I know you can do it. Ẹ dákun, mo mọ̀ pé in tẹ́mi sọ yìí yóò tako làákàyè àwọn mùsùlùmí mi, ṣùgbọ́n èmi tí mo sọ̀rọ̀ mo mọ rísì tó jẹ́ kí n sọ. Ìwọ tó gbọ́ náà, wọn náà mọ rísì tó jẹ́ kó gbọ́. Mi ò sí lẹ́yìn àwọn ẹlẹ́bọ, mùsùlùmí ni mí, mi ò lè ṣe nǹkan mi tó yàtọ̀ sí Islam. Salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Lẹ́yìn fídíò yìí, màá tún ṣe fídíò mi lérí ọ̀rọ̀ yẹn. Mò ń gbà àwọn details kọ̀ọ̀kan lérí ọ̀rọ̀ ta lọ́lọ́run àti ṣe Sunday Igboho. Ẹ bá mi share fídíò yìí. Salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. ọ̀rọ̀ nípa Tani Olohun ó ní mo fẹ́ sọ sí. ọ̀nà mẹ́ta ni mo fẹ́ fi gbà sọ. So ó tó di pé wàá máa ṣépè, wàá máa táìpù kọ́mẹ́ǹtì burúkú, gbìyànjú kọ lísìn sí mẹ́tẹ̀ẹ̀ta. Tó o bá wá lè lísìn sí mẹ́tẹ̀ẹ̀ta, ní sọ tọ́pìkì mẹ́tẹ̀ẹ̀ta. Àwa mùsùlùmí, ẹ jẹ́ ká handle things with maturity. Ẹ jẹ́ ká handle things in the way that is not going to destroy things more. We are not applying maturity enough. First topic nìyẹn lórí ọ̀rọ̀ yìí. Number 2, Tani Olohun, why are you not parading yourself with dignity? Ẹ̀yin gangan mọ̀ pé you are speaking to frustrate people. Number 3, gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwa Kwara State, àwa Ilorin, àwa Kwara State, àwa ò ní para wa o, àwa ò dẹ̀ ní bára wa jà. Ọmọ ẹrú ni yín, ọmọ ìjòyè ni yín, àwa ò ní bára wa jà. Nítorí tó jẹ́ pé Álímì àtàfọ̀njá ti kú, àwa tó kù sílé ayé lónìí we are cousin. Tẹ̀gbọ́n tàbúrò, ìyá àtọmọ, ọmọ ńkú, ọmọ àǹtì, we are not going to kill ourselves. Kwara as a whole, àwa ò ní bára wa jà. Cousins ni wá, àfọ̀njá àtàlímì wọ́n ti lọ. Ẹ jẹ́ ká padà sí topic wa. Àwa Ìlọrin especially, we need to handle things with maturity. Tí a bá gbé Tani Olohun lọ òkè kúrá, it's only going to destroy things more. Ẹ má jẹ́ ká tanra wa. Torí Tani Olohun is building his YouTube more. It's only going to destroy things more. Let us apply wisdom, maturity. How are we going to handle this thing better? Tẹ́ bá wọlé social media, kí ló dé tẹ́ fẹ́ gbé ẹ̀yin oníkíní kan, ẹ̀yin oníkíní kan. Ẹ wo nǹkan tó wà níta lónìí. Ọ̀rọ̀ oníṣẹ̀ṣe àti ọ̀rọ̀ mùsùlùmí ó dàbí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Tí ìyàwó ti kọ́kọ́ jáde tó ti ń pariwo, ọmọ aráyé ò ní gbọ́ nǹkan tọ́kọ ń sọ. Tàbí tí ọkọ ti gbé ẹgba síta tó na ìyàwó tó jẹ́ pé ẹgba owó ọkọ ni wọ́n rí, kò sí nǹkan tí ọkọ bá lè sọ. Nǹkan tí wọ́n mọ̀ sọ náà ni pé kò yẹ kó na ìyàwó rẹ̀ tó bó ti ṣe náà tóun. Anything tí Ìlọrin Muslim bá ṣe lónìí as a whole, it will come back negative. Kí ló dé tí a apply sùúrù, wisdom, maturity? Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ you will not like what I'm saying now because wọ́n fẹ́ kí every one of us ẹ máa say no. Gbogbo wa cannot think, reason the same way. Títẹ́nìkan yóò yàtọ̀ a little bit. Gbogbo ẹ̀yin tí ẹ wà níbi ọ̀rọ̀ Ta Lọ́lọ́run, ẹ̀yin lẹ jẹ́ kó máa gbóná mọ́ because you keep on answering him and he's happy because his YouTube is moving forward. Arrest àti gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí is only promoting Tani Olohun YouTube rẹ̀ yóò máa move on ni. Kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe lónìí yìí, to God who made me, something positive will not come out of it tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Number 2, Tani Olohun, you know deep down in you that you are talking, you are speaking to frustrate people. Why? Kí là ń domi community rú sí? Every one of us were acting àrántí ọ̀la. Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde Tani Olohun, it's not all about Islam. It's attacking people's personality, especially Ọba Ilorin. Kí ni wọ́n ṣe fún yín? He doesn't talk. So many things that is happening outside. Bàbá yẹn ò tiẹ̀ mọ̀ 99.9% of it. Tẹ́ ẹ bá rántí gbogbo nǹkan Tani Olohun, ẹ rántí àwọn ọmọ yín. Ẹ rántí àwọn ọmọ yín. Ṣé oníṣẹ̀ṣe, mùsùlùmí àti kìrìsìtẹ́nì solúkálùkù ti gbé company kalẹ̀ tí ọmọ rẹ̀ yóò ti máa ṣiṣẹ́ ni? Àbí fánà làwọn ọmọ wọ́n máa dá? Àbí iṣẹ́ ìmáàmù náà làwọn ọmọ wọ́n máa ṣe? Àbí iṣẹ́ pásítọ̀ nìkan náà làwọn ọmọ wọ́n máa ṣe? Let us apply maturity, wisdom,
we are brother and sister. Ẹ má jẹ́ kí religion àti unnecessary thing kó yà wá. Tani Olohun, apply wisdom. Ẹ má ta iyì ara yín dànù. Ẹ má jẹ́ kó di lọ́la káwọn ọmọ yín ó débì kan kí wọ́n má accept wọn because of your deed. Nǹkan táwọn tàná ṣe olóńpa ò ní jẹ́. Nǹkan tẹ̀yìn tòní bá ṣe, what is going to do for tomorrow? Number 3, gbogbo ẹ̀yin Ọ̀ṣun, Ọ̀yọ́, Èkìtì, ẹ má bú àwa Kwara, ẹ má bú àwa Ìlọrin, ọmọ ẹrú ni yín, àwọn kíní ẹ fi wá kalẹ̀. Álímì àtàfọ̀njá kọ́ ló wà nílé ayé lónìí. Àwọn tó wà nílé ayé, àwa tá wà nílé ayé lónìí, we are cousin. Ìgbómìnà ò ní fight Ìlọrin o. Ìlọrin ò ní fight Ọ̀fà. Ọ̀fà ò ní fight Ìgbómìnà. Ìlọrin ò sì ní fight Ìgbómìnà. Bẹ́ẹ̀ sì ni gbogbo wa nípa wọ́pọ̀ ká fight Kwara North. We are cousin. Àwọn tẹ́ ń fojú wò ó, àwọn kọ́ ló wà láyé. Àwa tá wà láyé lónìí, we are cousin. Ẹ fi wá kalẹ̀. Let every one of us apply wisdom. Let us apply wisdom. A nídìí gbogbo orúkèrúdò tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá yìí. We don't need it. Pẹ̀lú Ifá wa, Islam wa, Christianity wa, tá a bá ráyè jápa kúrò ní Nàìjíríà, àwọn tí ò ṣe nǹkan kan, tí wọn ò bìlífù lórí Ifá, wọn ò bìlífù lórí Christianity, wọn ò bìlífù lórí Islam, àwọn la wá ń sìn. Give us peace. Give us peace. So kọ́ tó ṣépè, listen dáadáa, torí mo mọ̀ pé àwọn ẹ̀kọ́ mọ̀ sọ, support Islam. I'm not ready to support anybody. We are all messing things up. I'm not ready to support anybody. Gbogbo yín, you are growing your page. Nobody can fight for God. Tani Olohun, be careful. Don't ruin your own personality. You are ruining your personality to grow your page. Alọ́ntahun, àpọ̀ntìgbín, ọ̀nàrọ̀lẹ́ ayé. So mo fẹ́ fídíò kìíní òrùn yìí. ọkàn mọ̀ lè balẹ̀ sẹ́. Ojú gbogbo wọn ló ṣò. Ojú gbogbo wọn ló ṣò. Amọ̀rírì ọba tiwa, ọba wa fi lò pàtàkì jù lọ́dọ̀ tiwa ní gbogbo ayé. La fi ní pé káwọn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Àlọ́ Sharia Ìbàdàn. Láwa tá a jẹ́ ọmọ ọkọ ìlú Ìbàdàn o, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni ọba kìíní lágbàáyé. Àlọ́ Sharia Ìbàdàn, wọ́n sì bá fẹ́ fi Sharia. Àwo òsì ló lẹ̀ rẹ̀ rí àǹbí. Wọ́n fẹ́ wá fi yàn wá jẹ. Wọ́n fi yàn wá jẹ. Àwọn tó fẹ́ wá jí mi gbé, kí n tàbí mọ̀ pé ajínigbé ọ̀rẹ́ ni wọ́n, ọkọ̀ tán gbé wá ò ní plate number. Bẹ́ẹ̀ni. Wọ́n sì tún wọlé kíjà. Wọ́n wọlé kíjà ni wọ́n wá níwà pé wọ́n fẹ́ mú yẹn. Wọ́n wọlé kíjà láti gidi wọn ni. Kí wọ́n fi gbá òun ní ìlú. Wọ́n fi apá ìdìbò wọn ní lọ́wọ́ mi. Ẹ̀wọ̀n wa, wọ́n fi dìbò gbà. So wọ́n mú wa, wọ́n já lẹ́kùn wọlé ni. Wọ́n já lẹ́kùn wọlé. Ó dà gan, àwọn ìyàwó wa gan wọn wá sọ́mọ́tàn wọlé. Àwọn ìyàwó wa wọn wọ́ aṣọ. Ìhò ni àwọn ìyàwó wa, wọ́n kẹjà wọlé, wọ́n dẹ̀ gbé àwọn ìjọba ń fa àbára wa lọ́wọ́. Wọ́n wá sọ di igi, wọ́n yọ̀ fún àtọ́kù bọ́bọ̀ wà láàrin. Ìjọba Nàìjíríà, ẹ bá wọ̀ lọ. This is a country where everyone is allowed to practice his or her religion. Yes. So we have freedom of expression. So tó bá dé pẹ́ lórí ìjọba Nàìjíríà ẹ máa wò wá náà. Irú ìjọba yìí gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ká máa sọ pé kí nítorí ogun wà láwọn ṣẹlẹ̀ Nàìjíríà o, ogun ẹ̀sìn ó ṣẹlẹ̀ o. Ìyẹn kò lè wá láti orí Ìlọrin kó wá sí ìdíkọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀. Nígbà tí ẹ ṣe ìpàwọ̀ rẹ̀ kọ́ọ̀tù àbí àbáwọ̀ kọ́ọ̀tù ṣe Ìbàdàn. Ó ṣe wọn Ìbàdàn kọ́ọ̀tù wọn Ìbàdàn o. Ẹ̀tọ́ àwọn ọ̀gbẹ́ni kan sí onílù kó lọ chájẹ̀ nílùú wọn. Àwọn yẹn ṣe kánẹ́tì pàwọn ọlọ́pàá yẹn ni àwọn bọ́ọ̀sì àwọn tó bá pàwọn ọlọ́pàá yẹn dànù kọ́. Wọ́n wá ní ìwà tí wọ́n wá ní wípé ọba àjọkúta lọ́lọ́run làwọn rí gbé àbájẹ rẹ̀. Ìwà tí wọ́n wá láàárọ̀ yìí torí wípé a pariwo síta torí pé a ti pariwo àti social media àtàgbègbè ẹ̀sìn ni wọ́n ṣe wá ń calm down ni wọ́n ṣe ń calm bẹ́ẹ̀ àti bàbá wa tó rán gbòó wa òun ló jẹ́ kó lójú bàbá wa rán gbòó wa ní táwọn ìkọlà bàbá wí. Ètò ẹ̀ làbúrò fún Kẹ́mi bàbá ó fún wa lẹ́sìn abó jẹ kó. Igbó òòsà Igbó òòsà ìrẹ́kùn kò sí ìfilájà lọ́wọ́ ìrẹ́kùn kò sí ìfilájà lọ́wọ́. tó ẹ ṣeun gbogbo àtàlejò wo fọ́nrán yìí ọ̀rọ̀ rẹ o mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ mọ́ mo fẹ́ jẹ́ kí ẹ̀yin tẹ́ wà nílé tàjọ wo fọ́nrán yìí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye ẹ̀yin tẹ́ mòfin ẹ̀yin amòfin ẹ̀yin agbófinró ẹ̀yin tẹ́ níbẹ̀rù Ọlọ́run mo fẹ́ kẹ́ sọ sí i lórí gbogbo fọ́nrán tá a wò yìí pátá kí lẹ̀yin rí sí ìgbésẹ̀ àwọn ọlọ́pàá láti Ìlọrin sílé Tani Olohun kí lẹ̀yin rí sí ìgbésẹ̀ olóyè Sunday Igboho kí lẹ̀yin náà rí sí bákan náà ẹ jẹ́ ká sọ ní comment section ẹ ṣé ẹ bá wa like fídíò yìí ẹ bá wa share ẹ bákan náà láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.